lóòótọ́ iṣẹ́ tàlájì Oríyọmí Hamzat gbé dání àti èyí tí Àgbàlá Gabriel gbé dání ó fẹ́ jọra wọn ni kò jọra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn o. Alhaji Oríyọmí Hamzat freedom fighter ni wọ́n, ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wọ́n. lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ti ṣàwọn ètò kan síwájú nígbà táwọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó já sí pé àwọn náà ń tọ́jú àwọn arúgbó, wọ́n fún àwọn arúgbó nìkan làwọn èèyàn fi máa ń pe Alhaji Oríyọmí Hamzat ní ọkọ arúgbó nígbà náà, kó tó wá di pé Ọlọ́run tún bẹ̀rẹ̀ sí ní gba ọwọ́ Àgbàlá Gabriel ṣe àwọn nǹkan mèremère fún àwọn arúgbó ìlú, fáwọn àgbàlagbà. ó dáa náà tó ń ṣẹlẹ̀ yìí tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat mi ò tí ì sọ bẹ́ẹ̀ o, ni wọ́n mọ̀ sí ipa bí Muyideen àtàwọn àfáà ẹ̀ ṣe gbé pásítọ̀ Gabriel lọ ilé ẹjọ́ tó má l'Oríyọmí Hamzat mọ̀ sí, ǹjẹ́ ó lè jẹ́ òótọ́? tó bá tiẹ̀ wá pọ́sibù pé òótọ́ ni, ṣé jà orogún ni ká pe léyìí ni àbí jẹ́ òwò? ó jẹ́ nǹkan tó bomi tútù sọ́kàn wa púpọ̀ látara oríṣiríṣi information tá ń gbọ́. mo wo program kan, ìyàwó Stella ó já sọ pé mọ́mí ẹ kújọ́ mẹ́ta o, ó tójọ́ mẹ́ta púpọ̀, ẹ ò ní dàwátì lójijì màmá. ìyàwó Stella ó já sọ pé nínú àwọn olóríire aláàánú alálùbáríkẹ́yàn tí wọ́n ti ń tẹ̀lé wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n. màmá ẹ ò ní sunkún lórí ọmọ o, gbogbo àrídùnnú yìí ò ní dẹkún lágbára ọlọ́ba mi òkè. alájà wa Tóyìn Nuratu agbéniga mo kẹ́yìn náà, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò ìnira ò ní bá yín tọmọtọmọ. Ọláyínká mo kí yín. náà ṣéjà òwò ní kápẹ́lẹ́ ni àbórogún òwò, ṣéjà ìlara ní kápẹ́ ni àbí tó bá tiẹ̀ wá pọ́sibú pé lóòótọ́ ẹ mọ gbọ́rọ̀ mi dáadáa o, tó bá pọ́sibù pé lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ló jẹ́ pé àwọn ni wọ́n ti Muyideen lẹ́yìn láti pé kó gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel lọ kóòtù, gẹ́gẹ́ bí báwọn èèyàn ti ń sọ pé Muyideen sọ wípé àwọn èèyàn ń fẹ́ ọ̀rọ̀ wá Muyideen lẹ́nu wò, ó dẹ̀ ń darí wọn lọ síbi pé ẹ lọ bá Alhaji Oríyọmí Hamzat, ẹ máa mọ bó ti ń lọ lẹ́nu wọn. ṣé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat padà mọ̀ sí bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́? ọ̀rọ̀ yẹn ṣì ń kọ mí lóminú, ọ̀rọ̀ yẹn ṣì ń dà mí ní làákà ìrú, ó sì ń bà mí nínú jẹ́, ó dẹ̀ ṣì ń ṣe mí lára bákabáka pé ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, àmọ́ àti mọ̀. ìyàwó Stella ó já sọ pé wọ́n ní don't trust anyone. èmi ò tí ì fi gbogbo ara gbà, mi ò tí ì fi gbogbo ara fara sí wípé Alhaji Oríyọmí Hamzat lè jẹ́ igi lẹ́yìn ọgbà fún Muyideen ajígínní lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. èmi ò tí ì fi gbogbo ara gbà o. Àníkẹ́ Adébáyọ̀, ẹ ò ní dàwátì lójijì. èmi ò tí ì fi gbogbo ara gbà, mi ò dẹ̀ tí ì fi gbogbo ara fọwọ́ sí, mi ò tí ì fi gbogbo ara sọ̀pọ̀tì ẹ̀. àmọ́ tó bá lọ jẹ́ wí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò bá àwọn èèyàn nú jẹ́ púpọ̀ o. tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni, orin kan la máa ń kọ nígbà tá a wà nílé kéwú pé Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ga dé, Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ti ga o, iwájú lọ ọ̀la ò máa lọ kò máa ní rẹ́yìn o. tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́, tó fi ló wá pé Alhaji Oríyọmí Hamzat ni wọ́n jẹ́ alátìlẹyìn fún Muyideen láti gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́, káì yóò burú jáì gan. àmọ́ mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ pé ó lè rí bẹ́ẹ̀, mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀, nítorí Alhaji Oríyọmí Hamzat tèmi mọ̀ yìí tí mò ń rí yìí, mi ò rò pé ó lè jẹ́ alábòsí.
mi ò rò pé ó lè dalẹ̀ Àgbàlá Gabriel. Mi ò rò bóyá ni Alhaji Oríyọmí Hamzat lè gbàbọ̀dè fún Àgbàlá Gabriel o, èmi ò tí ì rò bẹ́ẹ̀. A ní mi ò rò wípé bóyá ó lè rí bẹ́ẹ̀ pé k'Alhaji Oríyọmí Hamzat kó jẹ́ alátìlẹyìn fún Muyideen ajiginigini wọ́jà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mi ò tí ì gbàgbọ́. Àmọ́ tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ tí ó bá àwọn èèyàn nínú jẹ́ gan o, àmọ́ mi ò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Nítorí pé kí ni Alhaji Oríyọmí Hamzat ò tí ì sọ̀rọ̀. Gbogbo báwọn èèyàn ṣe ń gún Alhaji Oríyọmí Hamzat lábẹ́rẹ́ tó kò tí ì sọ̀rọ̀ jáde. Alhaji Oríyọmí ò tí ì ṣe fídíò láti jẹ́ kí gbogbo àwọn èèyàn lè mọ̀ wípé èmi ni mò ń bẹ lábẹ́ orò tó rò Muyideen fi ń ké o. Ìjà tá a dẹ̀ ń jà gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí, pàápàá jùlọ àwa tá a jẹ́ àfà tọ́lọ́ ń pè wá dá sọ̀rọ̀ lórí mídíà yìí, kì í ṣe nǹkan méjì. Mo dẹ̀ mọ́ ń sọ fún yín dáadáa la fi jáde f'Àgbàlá Gabriel, la fi dúró tì í, nítorí pé kí ni à ń wo Àgbàlá Gabriel, àánú wa ń ṣe é. Àwa náà ti ṣe oore rí táwọn èèyàn sì fojú olóore wa gúngi. A ti gbà yàn lẹ̀ nínú àdánwò rí tán dẹ̀ fẹ́ padà dálé wa lórí padà. A ti ṣoore fẹ́yàn rí tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́, tó tiẹ̀ dibi ní. Tọ́ba ayé padà dá wa lẹ́bi lérí ẹ̀. Òun ló jẹ́ ká mọ̀ lára. Àwa ní feelings fún Àgbàlá Gabriel pé no, àwa náà gbé àwọn kan báyìí ti ṣẹlẹ̀ sáwa náà rí tá a ṣe oore tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́, ló já dìde kán láti support Àgbàlá nígbà yẹn. Nítorí pé kí ni a mọ yìí kéèyàn ṣe dáadáa kó fẹ́ dibi mọ́yàn lọ́wọ́. Àtúntí pé àwòye lọ síbi wípé Muyideen gẹ́gẹ́ bí àlàyé tó ṣe àti tí Àgbàlá Gabriel ṣe yìí, a ò lè dá máa ní lẹ́bi púpọ̀, oore ló ṣe tó fẹ́ dibi mọ́ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò wá, gbogbo àwọn Ajígíní fans club, Ajiginigini fans club, gbogbo wọn wò nígbà yẹn Fọlọ́runṣọ́, gbogbo wọn sọ nígbà yẹn lẹ́nu ara wọn ní pé àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà lórí program tá a ń support Àgbàlá Gabriel pé àmọ́ tó tá a ń ṣe ni ipe ìṣe ló yẹ ká support mùsùlùmí ẹgbẹ́ wa, kò jẹ́ kí a support kìrìsìtẹ́nì. Abẹ́mi bí wọ́n léèrè ọ̀rọ̀ kan, wọn ò tí ì láǹfààní àti dá mi lóhùn òdì ní o, wípé ṣé kìrìsìtẹ́nì kìí ṣe èèyàn ni? Ṣé kìrìsìtẹ́nì ò sí lọ́hùn ni? Ṣé lẹ́bọ ni kìrìsìtẹ́nì ni? Ṣé wọn kì í ṣe ọmọ ìyá wa ni? Lóòótọ́ Ọlọ́run lè jọ dá wa, a lè mọ́ ṣẹ̀sìn kan náà, a lè mọ́jọ rìn lójú ọ̀nà kan náà. Ìyẹn ò ní kárí kìrìsìtẹ́nì ká burú ó fẹ́ ṣe é, ká wá fọwọ́ lẹ́rẹ́ pé nítorí pé kì í ṣe ọmọ ìyá wa ká wá dúró nídúró pé ká burú ó ṣe o. Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀. Alukurani tá a ké ò kọ́ wa bẹ́ẹ̀. Ìsìláàmù ò kọ́ wa bẹ́ẹ̀. Ànábì Muhammad tá a tẹ̀lé ò kọ́ wa bẹ́ẹ̀ o. Wípé ká rí nǹkan tó lè pa kìrìsìtẹ́nì lára, ká dẹ̀ mójúnù ká jẹ́ ká burú ó ṣe é nítorí pé kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ wa. Ànábì ò kọ́ wa bẹ́ẹ̀. A lè torí pé Muyideen jẹ́ mùsùlùmí, Àgbàlá kìrìsìtẹ́nì ni, ká dẹ̀ rí òdodo lẹ̀ ká mọ́ lè sọ ọ́. Bá a bá sọ, ọba tó ní wá tó rán wa níṣẹ́ ní ó bi wá léèrè. Òun ló já dúró tán lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen nígbà yẹn. Àmọ́ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tí àwọn èèyàn ń sọ wípé ó mọ̀ sí Muyideen ṣe bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ẹjọ́, but èmi ò tí ì rò bẹ́ẹ̀. Nítorí pé kí ni mi ò tí ì rí ẹ̀rí àrídájú tó fìdí ẹ̀ múlẹ̀. Lóòótọ́ iṣẹ́ t'Alhaji Oríyọmí Hamzat gbé dání àti èyí tí Àgbàlá Gabriel gbé dání ó fẹ́ jọra wọn ni kò jọra wọn.
ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn o. Alhaji Oríyọmí Hamzat freedom fighter ni wọ́n, ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wọ́n. Lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ti ṣàwọn ètò kan síwájú nígbà táwọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tó já sí pé àwọn náà ń tọ́jú àwọn arúgbó, wọ́n fún àwọn arúgbó nìkan làwọn èèyàn fi máa ń pe Alhaji Oríyọmí Hamzat ní ọkọ arúgbó nígbà náà, kó tó wá di pé Ọlọ́run tún bẹ̀rẹ̀ sí ní gba ọwọ́ Àgbàlá Gabriel ṣe àwọn nǹkan mèremère fún àwọn arúgbó ìlú, fáwọn àgbàlagbà. Ó dáa náà tó ń ṣẹlẹ̀ yìí, tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat, mi ò tí ì sọ bẹ́ẹ̀ o, ni wọ́n mọ̀ sí ipa bí Muyideen àtàwọn àfáà ẹ̀ ṣe gbé Pastor Gabriel lọ ilé ẹjọ́ tó má l'Oríyọmí Hamzat mọ̀ sí. Ǹjẹ́ ó lè jẹ́ òótọ́? Tó bá tiẹ̀ wá possible pé òótọ́ ni, ṣé ìjà orogún ni ká pe léyìí ni àbí jẹ́ òwò? Ó jẹ́ nǹkan tó bomi tútù sọ́kàn wa púpọ̀ látara oríṣiríṣi information tá ń gbọ́. Mo wo program kan, ìyá wa Stella ó já sọ pé mọ́mí ẹ kújọ́ mẹ́ta o, ó tójọ́ mẹ́ta púpọ̀, ẹ ò ní dàwátì lójijì màmá. Ìyá wa Stella ó já sọ pé nínú àwọn olóríire aláàánú alálùbáríkẹ́yàn tí wọ́n ti ń tẹ̀lé wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n. màmá ẹ ò ní sunkún lórí ọmọ o, gbogbo àrídùnnú yóò ní dẹkún lágbára ọlọ́ba mi òkè. Alájà wa Tóyìn Nuratu agbéniga, mo kẹ́yìn náà, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò ìnira ò ní bá yín tọmọtọmọ. Ọláyínká mo kí yín. Náà ṣéjà òwò ní kápẹ́lẹ́ ni àbórogún òwò, ṣéjà ìlara ní kápẹ́ ni àbí tó bá ti ẹ̀ wá possible pé lóòótọ́ ẹ máa gbọ́rọ̀ mi dáadáa o, tó bá possible pé lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ló jẹ́ pé àwọn ni wọ́n ti Muyideen lẹ́yìn láti pé kó gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel lọ kóòtù, gẹ́gẹ́ bí báwọn èèyàn ti ń sọ pé Muyideen sọ wípé àwọn èèyàn ń fẹ́ ọ̀rọ̀ wá Muyideen lẹ́nu wò, ó dẹ̀ ń darí wọn lọ síbi pé ẹ lọ bá Alhaji Oríyọmí Hamzat, ẹ máa mọ bó ti ń lọ lẹ́nu wọn. Ṣé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat padà mọ̀ sí bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀rọ̀ yẹn ṣì ń kọ mí lóminú, ọ̀rọ̀ yẹn ṣì ń dà mí ní làákà ìrú, ó sì ń bà mí nínú jẹ́, ó dẹ̀ sì ń ṣe mí lára bákabáka pé ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, àmọ́ àti mọ̀. Ìyá wa Stella ó já sọ pé wọ́n ní don't trust anyone. Èmi ò tí ì fi gbogbo ara gbà, mi ò tí ì fi gbogbo ara fara sí wípé Alhaji Oríyọmí Hamzat lè jẹ́ igi lẹ́yìn ọgbà fún Muyideen ajígínní lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Èmi ò tí ì fi gbogbo ara gbà o. Àníkí Adébáyọ̀, ẹ ò ní dàwátì lójijì. Èmi ò tí ì fi gbogbo ara gbà, mi ò dẹ̀ tí ì fi gbogbo ara fọwọ́ sí, mi ò tí ì fi gbogbo ara support ẹ̀. Àmọ́ tó bá lọ jẹ́ wí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ yóò bá àwọn èèyàn nú jẹ́ púpọ̀ o. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni, orin kan la máa ń kọ nígbà tá a wà nílé kéwú pé Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ga dé, Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ti ga o, iwájú lọ ọ̀la ò máa lọ kò máa ní rẹ́yìn o. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́, tó fi ló wá pé Alhaji Oríyọmí Hamzat ni wọ́n jẹ́ alátìlẹyìn fún Muyideen láti gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́, káì yóò burú jáì gan. Àmọ́ mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ pé ó lè rí bẹ́ẹ̀, mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀, nítorí Alhaji Oríyọmí Hamzat tèmi mọ̀ yìí tí mò ń rí yìí, mi ò rò pé ó lè jálábòsí, mi ò rò pé ó lè dalẹ̀ Àgbàlá Gabriel, mi ò rò bóyá ni Alhaji Oríyọmí Hamzat lè gbàbọ̀dè
fún Àgbàlá Gabriel o èmi ò tí ì rò bẹ́ẹ̀. a ní mi ò rò wípé bóyá ó lè rí bẹ́ẹ̀ pé k'Alhaji Oríyọmí Hamzat kó jẹ́ alátìlẹyìn fún Muyideen ajiginigini wọ́jà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mi ò tí ì gbàgbọ́, àmọ́ tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ tí ó bá àwọn èèyàn nínú jẹ́ gan o, àmọ́ mi ò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nítorí pé kí ni Alhaji Oríyọmí Hamzat ò tí ì sọ̀rọ̀. Gbogbo báwọn èèyàn ṣe ń gún Alhaji Oríyọmí Hamzat lábẹ́rẹ́ tó kò tí ì sọ̀rọ̀ jáde. Alhaji Oríyọmí ò tí ì ṣe fídíò láti jẹ́ kí gbogbo àwọn èèyàn lè mọ̀ wípé èmi ni mò ń bẹ lábẹ́ orò tó rò Muyideen fi ń ké o. ìjà tá a dẹ̀ ń jà gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwa tá a jẹ́ àfà tọ́lọ́ ń pè wá dá sọ̀rọ̀ lórí mídíà yìí kì í ṣe nǹkan méjì. Mo dẹ̀ mọ́ ń sọ fún yín dáadáa la fi jáde f'Àgbàlá Gabriel, la fi dúró tì í nítorí pé kí ni à ń wo Àgbàlá Gabriel àánú wa ń ṣe é. àwa náà ti ṣe oore rí táwọn èèyàn sì fojú olóore wa gúngi. a ti gbà yàn lẹ̀ nínú àdánwò rí tán dẹ̀ fẹ́ padà dálé wa lórí padà. a ti ṣoore fẹ́yàn rí tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́ tó tiẹ̀ dibi ní. tọ́ba ayé padà dá wa lẹ́bi lérí ẹ̀. òun ló jẹ́ ká mọ̀ lára. àwa ní feelings fún Àgbàlá Gabriel pé no àwa náà gbé àwọn kan báyìí ti ṣẹlẹ̀ sáwa náà rí tá a ṣe oore tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́ ló já dìde kán láti support Àgbàlá nígbà yẹn nítorí pé kí ni a mọ yìí kéèyàn ṣe dáadáa kó fẹ́ dibi mọ́yàn lọ́wọ́. àtúntí pé àwòye lọ síbi wípé Muyideen gẹ́gẹ́ bí àlàyé tó ṣe àti tí Àgbàlá Gabriel ṣe yìí a ò lè dá máa ní lẹ́bi púpọ̀, oore ló ṣe tó fẹ́ dibi mọ́ lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò wá gbogbo àwọn Ajiginni fans club Ajiginigini fans club gbogbo wọn wò nígbà yẹn Fọlọ́runṣọ́ gbogbo wọn sọ nígbà yẹn lẹ́nu ara wọn ni pé àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà lórí program tá a ń support Àgbàlá Gabriel pé àmọ́ tó tá a ń ṣe ni ipe ìṣe ló yẹ ká support mùsùlùmí ẹgbẹ́ wa kò jẹ́ kí a support Kristẹni. abẹ́mi bí wọ́n léèrè ọ̀rọ̀ kan wọn ò tí ì láǹfààní àti dá mi lóhùn òde ní o wípé ṣé Kristẹni kìí ṣe èèyàn ni, ṣé Kristẹni ò sí lọ́hùn ni, ṣé lẹ́bọ ni Kristẹni ni, ṣé wọn kì í ṣe ọmọ ìyá wa ni. lóòótọ́ Ọlọ́run lè jọ dá wa, a lè mọ́ ṣẹ̀sìn kan náà, a lè mọ́jọ rìn lójú ọ̀nà kan náà. èèyàn ò ní kárí Kristẹni ká burú ó fẹ́ ṣe é ká wá fọwọ́ lẹ́rẹ́ pé nítorí pé kì í ṣe ọmọ ìyá wa ká wá dúró nídúró pé ká burú ó ṣe o. Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀, Alukurani tá a ké ò kọ́ wa bẹ́ẹ̀, Islam ò kọ́ wa bẹ́ẹ̀, Ànábì Muhammad tá a tẹ̀lé ò kọ́ wa bẹ́ẹ̀ o. wípé ká rí nǹkan tó lè pa Kristẹni lára ká dẹ̀ mójúnù ká jẹ́ ká burú ó ṣe é nítorí pé kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ wa. Ànábì ò kọ́ wa bẹ́ẹ̀. a lè torí pé Muyideen jẹ́ mùsùlùmí Àgbàlá Kristẹni ni ká dẹ̀ rí òdodo lẹ̀ ká mọ́ lè sọ ọ́. bá a bá sọ ọba tó ní wá tó rán wa níṣẹ́ ní òbí wa léèrè. òun ló já dúró tán lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen nígbà yẹn. àmọ́ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tí àwọn èèyàn ń sọ wípé ó mọ̀ sí Muyideen ṣe bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ẹjọ́ but èmi ò tí ì rò bẹ́ẹ̀ nítorí pé kí ni mi ò tí ì rí ẹ̀rí àrídájú tó fìdí ẹ̀ múlẹ̀